Gbogbo ẹ̀yin Yorùbá níbo lẹ wà? Ẹ súnmọ́ bí. Ẹ kú àtàárọ̀ ọ̀dẹ̀ ọ̀dà bí. Mo ti sọ pé a kọ́ra wa lọ́gbọ́n. Yóò tó bí méjì mẹ́ta. Ẹ má jẹ́ oṣù yín. Àrùn kan bẹ ayé fi bá ní jà. Wọ́n fi yọni lẹ́gbẹ́. Wọ́n fi dojú tì ní. Wọ́n fi dojú ògo ẹni bolẹ̀. Kọ́mọ èké ọmọ àtọ̀ọ́lé. Tàgbàlagbà ni ọ̀wá àdá. Ọmọ èké tọ̀ọ́lé. Tàgbàlagbà ò bójúmu. Tàgbàlagbà ò bójúmu. Yí nǹkan ẹlẹ́kọ̀ọ́ kan. Tí wọ́n bá gbé iṣu kaná, iṣu èyí yòówù. Ibi tí wọ́n ti gbé iṣu kaná, ẹ gbìyànjú kẹ́ ẹ bu omi iṣu yẹn. Omi tí wọ́n fi ṣe iṣu yẹn, ẹni tí ń tọ̀ọ́lé yẹn jẹ́ ọmọ àmú. Ìtàn yẹn ó di ohun gbàgbé o. Ẹ sọ pé ó dé ní. Àìkéré ká má lo ọkọ̀. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọdọ̀ àgbà. Ẹlẹ́lẹ́ẹ̀kejì, ẹ lọ sí inú igbó, ẹ lọ já ewé ẹ̀gbẹ̀sì. Ewé ẹ̀gbẹ̀sì òun ni wọ́n fi bo obì o. Ewé obì òun ni jẹ́ ewé ẹ̀gbẹ̀sì. Òun ni wọ́n fi pọ́n obì. Ẹ já ìyọwúrú mẹ́ta. Ẹ lọ rọ obì àbàtà funfun olójú mẹ́ta, kẹsìrà mẹ́ta. Ẹ wàá pọ́n ewé yìí. Ẹ kó obì yìí sínú ewé yìí. Ẹ wàá pọ́n. Nígbà tí ẹ bá pọ́n obì fún oníbàárà, ẹ gbé sínú kòkò kan tàbí bí apẹ̀ kan. Ọya ẹ bu ooru inú àrò, eérú gbóná. Kọ́ pọ̀ pẹ̀lẹ́sẹ̀ náà. Kẹ́ bù ú lé orí obì tí ẹ ti pọ́n léwé yìí. Ẹ fi lẹ̀ fúngbà díẹ̀. Tó bá yá kẹ́ yọ, yóò gbóná, yóò ti sè. Ẹni tí ń tọ̀ yìí, ẹni kó máa jẹ, kó jẹ gbogbo ẹ̀ tán. Ní agbára Ọlọ́run kò ní tọ̀ọ́lé mọ́. Kí ni mo wí fún yín? Ní agbára Ọlọ́run kò ní tọ̀ọ́lé mọ́. Ó dohun gbàgbé. Bẹ́ẹ̀ ni. Bí tọ̀rẹ́ bá ti lọ kọ sẹ́nu kẹ́m báyìí, ayé fi ṣe ni, wọ́n fi yẹ̀yẹ́ ni. Fún ìtọ́jú ara lánà ewé àtegbò, ẹ kàn sí wa lórí WhatsApp +2348032983298. Ìwọ tó ṣe tán tó fẹ́ tọ́jú ara rẹ ni, tó bá ti mọ̀ pé ìṣetán má mẹ́séjì mi. Àbí ìbéèrè nípa ìrìn àjò ayé rẹ, o fẹ́ béèrè, ó sanwó, kàn sí mi lórí WhatsApp. Iṣẹ́ kan tẹ́ fi sílẹ̀, ewé kíní kan, báwo lẹ ṣe lá? Mi ní dán lóhùn. Group wà fún, tí jẹ́ private group. 10,000 naira ni wọ́n fi wọ bẹ̀. Àwọn láti orílẹ̀-èdè Benin lọ dí mi ni. Bẹ̀lẹ̀ ti máa béèrè. Ó fi 10,000 wọlé. Tó bá di parí sùn, ó sanwó, ó tún san mí. Tágbára rí ọ̀bá gbé, rọra dákẹ́ ẹnu rẹ. Public group wà o. Wọ́n náà máa jàǹfààní tẹ́rẹ́tẹ́rẹ́ ṣùgbọ́n láǹfààní àti béèrè kankan. Ẹ̀yin tá ń béèrè fún ọṣẹ Atúndé àti ọṣẹ ìyọnú, ó wà lórílẹ̀-èdè Benin báyìí o. Kódà ẹ̀yin tẹ́ wà lábíjan, ó wà lórílẹ̀-èdè Abidjan. Torílẹ̀-èdè Benin, ìwọ tó bá fẹ́ ẹyọ kan 20,000 CFA ni. Ìwọ tó bá ra méjì, transmi ni tí jẹ́ 30,000. Ṣùgbọ́n ọ̀rẹ́ ẹyọ kan 20,000 ni. Ẹ bá lórílẹ̀-èdè Benin. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àjò tí a ti fi sílẹ̀ lóríṣiríṣi lọ́lọ́kan ọjọ́kan. Tẹ́ bá pè wá, èyí tí bá ń bẹ ńlẹ̀, a sọ fún yín pé ó wà ńlẹ̀. Èyí tí ó bá sí ńlẹ̀, a sọ fún yín pé kò sí ńlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín tí ẹ máa pè mí ẹjọ́, ẹ̀yin wá Thunderstone, èmi kọ́ ni mò ń tewé ọmọ o. Spiritual consultant lèmi o. Èmi náà lọ rà á ni. Fúnra yín ẹ gbọ́dọ̀ eléwé ọmọ lọ, ẹ máa lọ ra ń tẹ́ rà o. Ẹ gbàbẹ̀ lọ o. Ẹ gbàbẹ̀ lọ o. Yọ yẹ wá o. Kò ní yẹ ẹ lẹ̀. N ta fẹ́, Ọlọ́run ó ṣe. Èyí ta fẹ́, Ọlọ́run yóò lè jìnnà sí wa. Ó fẹ́ béèrè nípa ìrìn àjò ayé rẹ, wọ́n kàn sí mi. Àwa bọ̀ ṣiṣẹ́, ó fẹ́ ká bá fi DHL gbé, wọ́n lọ sanwó ẹ̀. Àbò ní ká bá fi mọ́tò gbé, wọ́n lọ sanwó ẹ̀.
kò sí ìtẹ̀bẹ̀ wá nínú àwọn iṣẹ́ tá a ti fi sílẹ̀ tá a ní báyìí ṣe. Àgbẹ̀ ò ní iṣẹ́ méjì tí ń ṣe bí ó ṣe kọ́ dáko. Iṣẹ́ táwa ń ṣe nìyẹn. Yóò yẹ wá o, kò ní yẹ ẹ lẹ́. Iṣẹ́ yìí bá wá tó ọ lọ́wọ́ tó o bá pín, kò ní ṣiṣẹ́ fún ọ. Kò ní ṣiṣẹ́ fún ọ. Ó sì dá mi lójú pé gbogbo ẹ̀yin tẹ́ pín, olóríire ni ẹ pín o, ẹ jẹ́ ó kárí. Ire o, ire kàbìtì.